Kazeem pa ọmọ ẹ̀ tán ibi mo di ẹsẹ̀ mú báyìí ẹsẹ̀ yìí mo dì mú ìkejì mi di ara ẹ̀ mú Kazeem ló pa òun ló kó ìfun ẹ̀ ló kó sínú pólíbáàgì kan. ìkúnlẹ̀ abiyamọ ò kọ́lọ́wọ́n bá mi òkè kó ṣàánú wa ni o ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn níbi tí a ti gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n fọwọ́ ṣìkún òfin mú Táíwò Yémítàn tí ọwọ́ bà ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn níbi tí a ti gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n fọwọ́ ṣìkún òfin mú akọ̀ròyìn wa sọ̀rọ̀ ní ìlú Abẹ́òkúta gangan lónìí Táíwò Yémítàn ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe rí níbi tí wọ́n ti ṣekú pa arábìnrin kan àtòun àti akẹgbẹ́ rẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n jọ di arábìnrin náà mú pàpàkókó ẹnìkan dìímú lẹ́sẹ̀ ẹnìkan dìímú ní ara tí wọ́n dẹ̀ gbé ọ̀bẹ lé lọ́rùn tí wọ́n gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú òkè odidi èèyàn wọ́n sì pa ní ìpakúpa torí pé wọ́n fẹ́ lo ẹ̀yà ara rẹ̀ láti fi ṣe ètùtù ọ̀la ìṣẹ̀lẹ̀ ní ẹ̀yìn ilé epo àǹtí Ṣọlá tó ń bẹ ní Sanni Olómore Láfẹnwá nílùú Abẹ́òkúta ó ṣe ní kàyéfì púpọ̀ wọ́n farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ gangan látẹnu Táíwò eléyìí tí ó ṣekú pa arábìnrin náà àtòun o àti Kẹ́hìndé rẹ̀ o àti àwọn míì tí wọ́n jọ ń pawọ́pọ̀ ṣiṣẹ́ láabi ìní ọwọ́ tí ń bà wọ́n díẹ̀díẹ̀ a mọ̀ pé àwọn tó kù ọwọ́ yóò padà wàá bà wọ́n ṣùgbọ́n Táíwò ó ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ eléyìí tó sọ. àwa méjì ni èmi àti Kẹ́hìndé Yémítàn so ẹ máa kàn wá ń pè ní Ìfákóredé. Táíwò Yémítàn lẹ́yìn. bẹ́ẹ̀ni. àti ìkejì Kẹ́hìndé Yémítàn. bẹ́ẹ̀ni Ìfákóredé yẹn pè mí wípé ìkejì mi kọ múdàmí sí ní Abẹ́òkúta báyìí tó wá ní tí bá ti kí n pè kí ní kó pe òun wá pè bàtí má pè sá wípé Ìfákóredé ní kò pè òun ó ṣáà di pé ó pe Ìfákóredé lọ bá Ìfákóredé ní ọ́fíìsì ọ̀dọ̀ ẹ̀ Ìfákóredé wá sọ pé òun ní ìdí àyàn Abẹ́òkúta ló wà ní Àgbọ́kà so bí Ìfákóredé ṣe wọ́n ṣàjọ sọ̀rọ̀ wípé òun ní ìdí orí èèyàn wọ́n wá ní ọ́ṣà tó pé 100,000 ní àjọ lọ so bàtà di alẹ́ ìkejì máa pè mí Kẹ́hìndé máa ní wò bí mo ṣe wá inú mi gbẹ kò sí ọ̀kọ́ lọ́wọ́ mi ló wá ní ó wá ṣe 4,000 naira tí máa ní ká máa sí Abẹ́òkúta so máa ní màá wá ní Friday. Ìlógbò lẹ́yìn gbé? Ìlógbò ni mo wà yánà Ìlógbò ní ọ̀nà Sàngó. bẹ́ẹ̀. Mo ń bọ̀ yín. ìgbà tí mo ṣáà wá sí. Orí fóònù lẹ́yìn àti Kẹ́hìndé ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni mo ṣáà wá sí Abẹ́òkúta ìgbà tí mo wá sí Abẹ́òkúta ṣá mo ra mineral mo ṣáà lọ fíìsì ló wá ní nǹkan tó yẹn pé Ìfákóredé ó lóun wá fún 100,000 òun ní ìdí orí èèyàn mọ́tà bára bẹ́ẹ̀ ṣe báyìí tó wá ní kí n má rò pé òun ti 100,000 naira. bẹ́ẹ̀ni àwọn nílò orí èèyàn. bẹ́ẹ̀ni tó wá ní kí n má rò pé òun ti ṣètò sílẹ̀ bàtò kò pẹ́ o mo ṣàgbọ́n àti ọmọ yẹn pè so ọmọ kan wà lọ́dọ̀ ọmọ yẹn kéré báyìí lọ́mọ yẹn tó máa bá a gbá ọdún sọ̀dọ̀ wá ń bẹ̀rẹ̀ máa ìṣègùn lòún ṣe bẹ́ẹ̀ni bí wọ́n ṣe bọ́mọ yẹn ṣe wọn àti Kẹ́hìndé àjọ lọ sí Láfẹnwá bàtọ́ jọ lọ sí Láfẹnwá ọlọmọ ọmọ yẹn ní Láfẹnwá èmi wà lọ́fíìsì tèmi so bàtọ́ máa bí dé àǹtí Ṣọlá ló wà lẹ́yìn ilé epo àti Ṣọlá yẹn bẹ́ẹ̀ ní tòsí Sanni. bẹ́ẹ̀ni bàtí wọ́n sàmú ọmọ yẹn dé sá ọmọ yẹn jókòó sí ọ́fíìsì bẹ́ẹ̀ ó kí mi wọ́n ra òfúbọ̀ òfútọ́rà bọ̀ yẹn mo sọmọ yẹn lálejò ọmọ yẹn jẹun ó wà kó fọyọ kan màá ní abáàlẹ̀ jẹ́ fùfú 3 lẹ́ra ló wá ní ìdájí ṣe ní kó rà nìyẹn ìbá ní kó lọ bí mi náà ra fùfú wa mo fọmọ yẹn ló kó lọ ra fùfú wa fún mi abọ́tọ́mọ yẹn fi jẹun náà lèmi náà fi jẹun ọmọ yẹn dẹ̀ ti mu mini pack àwọn tí wọ́n fi ń já yẹn ó ti mu méjì náà lórí tébù so mo rà ní kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí ẹ̀dùkọ̀ tó wá ní irọ́ mo ní òkè chance wa lọ ra tọ́bì wà bí àtìrì tìrẹ́ sàrà wa wà tó rà dé wọ́n á ṣe ọtí máa ní kí chance wa ní ìmọ̀ rí ara. báwo ni Kẹ́hìndé ṣe ní ọmọ yẹn jẹ́ sóun. jẹ́ fún ẹ̀jẹ̀ ni so bí ọmọ yẹn ṣe fẹ́ mọ́ ti dé nìyẹn wọ́n ṣáà tún sínú kọ́ọ̀pù èmi náà mo ọmọ tí yẹn ti dàjì ọmọ yẹn mo ti nu kọ́ọ̀pù èmi náà mo ti nùbù bàtà dẹ̀ mú tán bàtà àjòkò kò pẹ́ òbọ̀ ìkan náà tó dé Kazeem bàtí Kazeem yẹn dé ó dà ó kí mi mo àná bí mi ò mọ̀ iṣẹ́ kí ni Kazeem ṣe? mi ìmọ̀ṣẹ́ tó ń ṣe. lọ́dọ̀ wá di Kazeem àti Kẹ́hìndé ni. ọjọ́ wà pẹ̀lú Kẹ́hìndé ni so ọmọ yẹn sáà kì í mọ̀ye kí n báyìí mi mọ̀ mo ṣáà gbé ìmọ̀ ní ilé tó wá wò kò sí ilé tó wá náà ẹ má bínú ètò ọ̀rá ìjọ nǹkan kan ó ṣáà jókòó síta jókòó má pè é ní ọ̀pẹ́ ó lálejò lọ wá ní òkè Kazeem ni so ó ṣáà ó pẹ́ díẹ̀ ó ṣáà wà ọ yẹra wọn pẹ̀lú bọ̀bọ̀ yẹn lọ pàtó jọ wálé ọmọ yẹn wà lọ́dọ̀ wa ó wà lórí iṣẹ́ àbẹ̀ wọ́n ń pè é gé wọ́n ń pè é kíní. ó ń fi ṣe bẹ́ẹ̀ ni ó ń gbà pọ̀ náà pàtó wá di ọwọ́ alẹ́ pátá èmi náà mo sùn sí ọ́fíìsì bẹ́ẹ̀ tó bí kejì mi bá mi wò ó fẹ́ mi jáde ní ti ra yìí báyìí ó ṣàkọ̀rọ̀ àwọn ọmọ nìdí ó ṣàmọ̀ ọmọ yẹn lọ sínú ọ́fíìsì lọ́hùn nǹkan tí mo kọ̀ Kazeem kọ̀ tẹ̀ yọ áńkáṣì lápò mi ó ṣe yọ alápò báyìí ó ṣàdí ibo imú ọmọ yẹn bàtọ́ bí ibo mú ẹ̀ ó lè kọ́ ọmọ yẹn ò lè ṣe nǹkan tẹ́jú sáà fòdì rẹ̀ báyìí èmi di ẹsẹ̀ mi ó ṣáà di pé ọmọ ẹ ṣáà gbé bẹ́ẹ̀ ló ṣáà ó
gbé bọ́kẹ́tì yẹn tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó gbé síbẹ̀ nínú ọ́fíìsì rẹ̀. bẹ́ẹ̀ ni ó ṣáà gbogbo ọmọ yẹn èmi DSM kejì mi dára ẹ̀ mọ́ báyìí Kazeem ńkọ́? òun ló dúnbò ẹ̀ Òun ló dúnbò. bẹ́ẹ̀ ni gbà tó ti dúnbò ẹ̀ ó ti fáńkáṣì rẹ̀ sáfù padà so bí ó ṣàgbé àìjẹ́ yẹn ó jọ ọrùn ẹ̀ bọ́ ó jọ ọrùn yẹn fún bẹ́ẹ̀ agbọ́n yẹn sínú bọ́kẹ́tì kan so ó ṣàdá ẹ̀jẹ̀ yẹn sínú Ọrùn àgbórí. orí agbé sínú bọ́kẹ́tì kan tó ṣàgbé ẹ̀jẹ̀ yìí ó dà sínú ike ọ̀dà kan gbà tó yá ó ṣàyọ ọwọ́ ẹ̀ Ọrùn ọwọ́. ó yọ méjèèjì ó wà ní orí ẹ̀ báyìí ìkejì mi náà lọ́wọ́ ṣàyọ àwọn ẹran rẹ̀ yẹn àti ọ̀dà kan Kẹ́hìndé òun náà ń bu àwọn ara ẹran tán. Kazeem ó kó ọkàn fún wa òun náà ló ṣe everything ó wá yọ àwọn bí ara ẹran kankan yẹn a kó sínú ike ọ̀dà kọ̀ọ̀kan yẹn náà ó wà lọ́wọ́ tiwa náà ó wà nínú ike ọ̀dà ó ṣàkùn ìjókòó ó kó fún yẹn ó kó sínú pólíbàgì ó kó sínú àpò ó ṣàgé ó kó bẹ̀ sínú àpò bàtí máa sọ fún kejì ní pé báwo ni o ṣe máa yẹ kókó nǹkan báyìí lọ tó wá ní òun sì máa gbà lọ́wọ́ ẹ̀ padà nígbà òun sì máa gbà padà lọ́wọ́ Kí ẹ̀ làwọn nǹkan tó kó lọ yẹn bá mi sùn? bíi itan apá ẹsẹ̀ àwọn ara ẹ̀yẹn ló kù Ara tó kù bẹ́ẹ̀ ni ó kó oògùn yẹn lọ. ó kù lọ Ó wá fi orí bẹ́ẹ̀ ọrùn ọrùn ọwọ́ méjì àti ìfun ẹni yẹn. ó gbé náà wá kó fún Ó yẹn kó fún yẹn náà lọ. bẹ́ẹ̀ Orí àtọrùn ọwọ́ méjèèjì bẹ́ẹ̀ ló gbélé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látọkàn àtọkàn. bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni pàtó àti wà ní kọ̀bíátà tìrì púpọ̀ aṣáàdùgbò èrò mọ́nú lọ́ọ̀sì dàgbà láti ṣetán ìkejì mi ó nulẹ̀ ńlẹ̀ yẹn kejì mi ló nulẹ̀ ńlẹ̀ tọ́mọ yẹn ti jẹ́ kejì mi nulẹ̀ ńlẹ̀ ni Ìdájí ni gbogbo àsìkò tá a sọ̀rọ̀. ìdajì níbẹ̀ ni so aṣá lọ sí inú ilé alọ́sùn tiwa Kazeem yẹn sùn ní ọ́fíìsì àti ilẹ̀ máa fi mọ èmi ojú kejì ọgbẹ́ ilẹ̀ tí mo àti wà ní kọ̀bí bí àkóso àti after 7 àti wá padà sí ọ́fíìsì tó wá tún ilẹ̀ yẹn aṣá àgbà gbolẹ̀ àti ògùn yẹn sí tó wá ń pe Ifákóredé pé òun ti kéré ti wà ńlẹ̀ o Ifákóredé ní tó wá di alẹ́ lẹ́yìn kọ̀bí 7 alẹ́ ni àwọn ènìyàn ń bọ̀ babalókè tó kejì mi sá lọ sí àgọ́kà ó lọ sí Tòtòrò tó wá ní ká pàdé lọ́dọ̀ Ifákóredé ká lọ sọ̀rọ̀ dáadáa Gbogbo àsìkò tẹ́ fi pa ẹni yẹn 100,000 yẹn ṣó ti dọ́wọ́ yín. òtí dọ̀dọ̀ wa ń gbà Ẹ ti gbà kọ́bọ̀ nínú. so ìkejì náà ní ká pàdé ní ọ̀dọ̀ Ifákóredé lágbọ́kà babalókè bí sì wà ní ìtẹ̀lẹ̀ gbàtó ìkejì wá ń pè mí mo ti dé máa bá òkà mo ti dé ẹlùgádà mi dẹ̀ tí kúrò ní àǹtí sọlá rárá mo sá gbọ́kadà gbàtí kọ́ ẹni tó pọ̀ jù òun lòun náà ti bọ̀ abẹ́ báyìí o mo sá gbọ́kadà dìbì ẹlùgádà yẹn mo bọ́lẹ̀ má fẹsẹ̀ ní gbàgbólé àgbólé tó pé kọ́ọ̀lù tó yìí máa ní mo ti wà níbi báyìí o Pé àwọn kìnìún yẹn dání. irú àmì ìgbé dání Ó sì wà lé. ó wà ní Àwọn ìyá ara yẹn ó sì wà ó wà ní ó wà ní tó máa lọ bá aṣápàdé ní ẹ̀yìn ilé Ifákóredé pẹ̀lú kejì mi àwa lọ bá Ifákóredé ní ọ́fíìsì wọ́n ṣàjọ sọ pẹ̀lú kejì mi ṣá gbàtọ́jọ sọ tó wá ní bá ti dalẹ̀ ká má wọrí pípẹ́ ní ẹ̀ ti pòun náà ní kó ń bọ̀ títí 7 wọn lókè bàtà padà sí ọ́fíìsì bàtà wá dọwọ́ ọ̀rọ̀lẹ̀ ìrèjì mi dẹ̀ ní ibi tó ń lọ pátì kan ni tó lọ́wọ́ sọ́kùnrin kan tó ń lọ sí pátì báyìí o ní gbé bọ̀ kí èmi gbé kíní ẹ̀ lọ fún wọ́n jọ sọ pẹ̀lú Ifákóredé bàtọ́jọ sọ ọ̀rọ̀ yẹn ṣá Ifákóredé sọ́kùnrin kan tó jẹ́ pé premier ni a ti máa pàdé àlè gbé kíní wá fún ẹni tó sì bẹ́ẹ̀ tó sọ̀dọ̀ wá ń bẹ̀ ẹwà. ní premier school premier yẹn tó níbi gate abánúkè tó wà tí kejì ń lọ sí máa ní kó fún mi nọ́mbà Ifákóredé ló fóònù ẹ̀ ló pín pín ó wá fún mi fóònù ó fún mi nọ́mbà Ifákóredé bóyá fún mi nọ́mbà ẹ̀ báyìí èmi máa ń fi nọ́mbà yẹn máa fi nọ́mbà tọ̀dọ̀ máa fi ń pè lọ́wọ́ náà wà ní epo àwọn epo lọ́wọ́ ni níbi kí n máa gbọ́ pé àwọn a máa pàjá ara wa tó máa pọ̀ mọ́ ọkọ̀ tó wà lọ́mọ ekele tó wà lọ́dọ̀ wa yẹn pé Samson yá ibo ló máa yá wa tó máa já sí premier ní báyìí tó wà ní àjẹká lọ Ọmọ yìí ò mọ ohun tẹ́ gbé dání. kò mọ̀ pé kò mọ̀ ọkọ̀ tó wà lọ́wọ́ so mo ṣáà ní mo ti pákéjì kíní ẹ̀ dáadáa mo ṣe lọ ní ká máa lọ sí premier báyìí ajáde sí títì premier mo ṣe máa wẹ̀ bẹ́ẹ̀ bá mi kọ̀ rí àwọn àgbẹ̀kọ̀jà mi ò ká gbẹ̀kọ̀jà ni wọn mo yá káwọn èèyàn wọn pọ̀ àwọn kan lọ́dọ̀ wọn pọ̀ báyìí ara fún mi so kọ́ tó dọ́dọ̀ mi ti drop òun ní ìkọ̀ báyìí ló wà bẹ́ẹ̀ ọ̀dẹ̀ kí ló wà mí ní ìkọ̀ báyìí ló wà bẹ́ẹ̀ wọ́n ní sani fẹ́ gbé mi ní Ifákóredé mi lórí ló wà bẹ́ẹ̀. Orí èèyàn àti ọwọ́ méjèèjì. irọ́ kò sọ wọ́n bẹ́ẹ̀. Òkè orí nìkan Orí lẹ́gbẹ̀ẹ́ lọ fún nìkan. Ifákóredé. bẹ́ẹ̀ Ọrùn ọwọ́ àti ọkàn yẹn sì wà lé. ọwọ́ yẹn kejì mi ti gbé lọ sí Tòtòrò ní tẹ̀mí ọmọ tó gbé lọ Ẹ̀mọ bíi tí yẹn wà. olómi ní ká pàdé lọ́dọ̀ Ifákóredé Ọkàn ńkọ́ ọkàn yẹn ìyẹn ó dàgbà wà lókè ọ̀dà tí ó sì wà lé. wà ní Nígbà tẹ́ wá níbẹ̀ ṣe rí Ifákóredé irọ́ bí àwọn àgbẹ̀kọ̀yà tó mú yín. mi ò Ifákóredé Wọ́n ní Ifákóredé sọ pé òun mọ̀ nípa bí wọ́n ṣe fẹ́ mú yín pẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́. ìgbà tí ó dé káwọn Àgbẹ̀kọ̀yà mú mi ó wá bá mi ní ọ́fíìsì àwọn Àgbẹ̀kọ̀yà tó wá ní pé òun mọ̀ òun sẹ́ẹ̀tì ni nígbà tó òun tó gbọ́ fìnnìfìnnì nígbà kan báyìí ló ṣe tó sì kejì ní pé òun ní ìdìkan báyìí Ẹlẹ́ẹ̀kelo rèé tẹ́yìn bá wọn gbẹ̀mí èèyàn lẹ́yìn yọ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kelo. irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ rí but ẹ̀yàn bọ́ọ̀ yìí kọ́ kan tí mo kọ́ mọ́ níjọ́ kan tí mo wá sílé tí kejì mi tó ń ṣe ó ṣàṣì kúmẹ́kúmẹ́ ó ń gé kíní ẹnu kí bá mọ ẹnu kí ó gé máa tí kejì irun èèyàn kọ́ ni tẹ́ẹ̀nì gé tó bá ní máa mọ ṣáà mú sí lórí sá tó bá ní ṣé mi mọ̀ pé kékeré tí mo gúnjọ́ ẹni lọ́sẹ̀ mọ̀ pé páàtì yẹn wà bẹ́ẹ̀ ni mo ní tó bá ní pé máa níbo ló ti wá ní àmì ẹ̀hàn Kazeem yẹn ló bóun kí ẹ̀tẹ̀ wá pé tó bá ti fún bí 20,000 tó bá ti gbé wá fún bẹ́ẹ̀ yẹn òun á fún 20k
ìgbà míì táwọn èèyàn bá pé òun káwọn nídìí nǹkan báyìí òun máa pe Kazeem kó mú Kẹ́hìndé tí ń ṣe iṣẹ́ yẹn tẹ́lẹ̀. oyin yẹn máa ń bàgbé wa máa gbé wa fún wa rà lọ́wọ́. Ó máa ń kọ̀wé kan wá ní ọmọ ìyá mi tó gbọdọ̀ rí wíìlì ẹ̀yin ìbejì ẹ̀dẹ̀jọba ọkọ̀ pa èèyàn báwo ló ṣe rí lọ́kàn tí yín náà. kò dá. ibo wá ní Kẹ́hìndé wà báyìí. àti ẹ̀rí. Kazeem ńkọ́. ṣé ẹ ti fojú kan Ifákóredé náà. àti àwọn tí wọ́n ti wá sí. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín lórí bí ọ̀rọ̀ ìṣeré. gbogbo ìjọ yẹn kan ẹ̀rọ kan jẹ́ mi ó tó di pé ìkọ̀ yẹn ṣẹlẹ̀ ẹ̀rọ kan jẹ́ mi ìṣẹ́ bá pé ó wù yàn bá pé kìíní ìwé ilé kan kò ní wáyé mọ́ ni. ṣé ẹ ṣiṣẹ́ gba 100,000 naira rí ẹ fi wò pé 100,000 lè fẹ́ pa odidi èèyàn lé lórí. àṣìṣe 100,000. gẹ́gẹ́ bí kápẹ́ntà o. mo ṣe rí dáadáa mo ṣe rí. ṣé ẹ ti márì ṣe ti bímọ. bẹ́ẹ̀ mo ti bímọ. níbo lọmọ àtìyàwó yìí wà. ìjọba kò lọ. táwọn náà ti gbọ́ sí. a ti gbọ́ sí wa. àti gbọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Táíwò Yémítán. Táíwò Yémítán. Yémítán.